kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ àìkú ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2025. Àkọ́lé ọ̀run ṣíṣí tòní ni máa fi kún nígbà gbogbo apá keje. Àkọ́sórí atáníròwé Jòhánù orí 6 ẹsẹ̀ 65, èyí tó kà báyìí wípé nítorí ara mi ni oúnjẹ jíjẹ nítòótọ́ àti ẹ̀jẹ̀ mi ni ohun mímu nítòótọ́. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Bí mo ṣe ń kádìí ẹ̀kọ́ yìí, mo fẹ́ kó mọ̀ pé o lè tún bátìrì ẹ̀mí rẹ ṣe nípa gbígba ara Olúwa. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ̀rọ̀ níbí. Nínú ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 52 dé 51, Jésù sọ pé tí ẹ bá jẹ ẹran ara mi, ẹ̀yin ń jẹ oúnjẹ ìyè. Ní ọ̀nà mìíràn, ó ń sọ wípé oúnjẹ ìyè ni ara mi. Nígbà tí o bá jẹ ara Kristi, ò ń jẹ ara tó kún fún ìyàsímímọ́ àti ìfàmìróyàn. Ò ń gba gbogbo ìyàsímímọ́ yìí sínú ara rẹ. Bí o bá gba ara Olúwa ní ọ̀nà tí ó tọ́, kò sí bí bátìrì ẹ̀mí rẹ kò ṣe ní gba àtúnṣe. Nígbà tí obìnrin onísun ẹ̀jẹ̀ fọwọ́ kan ìṣẹ́tí aṣọ Jésù, ó sọ pé àṣẹ ti jáde kúrò ní ara òun. Èyí tí a lè rí nínú ìwé Máàkù orí 5 ẹsẹ̀ 35 dé 46. Nígbà tí o bá jẹ àkàrà, ò ń jẹ ìyàsímímọ́ nítorí pé ó jẹ́ àfihàn ara Kristi. Wáìnì ara Olúwa tó jẹ́ àfihàn ẹ̀jẹ̀ Jésù ṣe àkóónú ààyè Jésù gangan. Èyí tí a lè rí nínú ìwé Léfítíkù orí 17 ẹsẹ̀ 11. Ìwé Kólóṣè orí 2 ẹsẹ̀ 9 sọ pé nítorí nínú Kristi ni a ti rí ẹ̀kún ìwà Ọlọ́run ní ipò ara. Nítorí náà, nígbà tí o bá mu ara rẹ̀ sínú ara rẹ láti ipasẹ̀ wáìnì, ò ń gba agbára Olúwa, ò ń gbé ẹ̀kún ìwà Ọlọ́run sínú ara rẹ ní kété tí o bá ti mu wáìnì náà ní ọ̀nà tí ó tọ̀nà. Ní ilẹ̀ Yorùbá láyé àtijọ́, tí wọ́n bá ránṣẹ́ pé àwọn oníṣègùn láti tọ́jú àwọn tó ń ṣàìsàn gidigidi tí wọ́n sì ti wà lójú ikú, olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ìrírí wọn níbí. Wọ́n máa ń béèrè lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ẹni tó fẹ́ kú náà fún aṣọ tàbí ṣìgìdì tó dúró fún ẹni náà. Wọ́n máa wọ aṣọ ẹni náà fún ṣìgìdì náà, wọ́n á sì gbé e lọ sí àárín ìlú ní òru gànjọ́. Tí ẹlòmíràn bá fi rí ṣìgìdì yìí nígbà tó bá ń kọjá, ara ẹni náà tó ń ṣàìsàn yóò yá. Ẹni tó fojú rí ṣìgìdì náà yóò kú. Àwọn àgbà máa sọ pé ẹ̀mí ẹni tó jáde lóru láti rí ohun tí kò yẹ kó rí ni a ti fi dípò ẹ̀mí ẹni tó fẹ́ kú tẹ́lẹ̀. Èyí jẹ́ ìsapá èṣù láti ṣe ẹ̀dà ìlànà Ọlọ́run fún ìràpadà. Olùfẹ́, nígbà tí o bá gba ara Olúwa ní ọ̀nà tí ó tọ́, àwọn àìlera rẹ yóò lọ. Wàá sì gba agbára Kristi, wàá gba ìyè rẹ̀, wàá sì ṣe ìfirọ́pò gbogbo kùdìẹ̀kudiẹ ara rẹ fún agbára rẹ̀ àìlópin. Jẹ ara Jésù kí o sì mu ẹ̀jẹ̀ rẹ̀ déédéé. Ó máa tún bátìrì ẹ̀mí rẹ ṣe, á sì fún ọ ní okun àti agbára láti ṣe ìmúṣẹ ète rẹ̀ fún ayé rẹ. Ka ìwé Kọ́ríńtì kínní orí 11 ẹsẹ̀ 25 dé 26. Bíbélì ní ọdún kan. Ìwé Jeremáyà orí 34 dé 36. Kókó ọ̀rọ̀: ara Olúwa máa kún ọ, yóò sì mú bátìrì ẹ̀mí rẹ ṣe nígbà tí o bá jẹ ẹ́ lọ́nà tí ó tọ́.
ẹ ṣeun tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín ọ̀run ṣíṣí orí ìrìn lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀run ṣíṣí orí ìrìn sí 08005454551 kí ẹnìkan kó ké hallelujah.